nítorí àìlera Akeredolu ẹgbẹ́ PDP ní kó kọ̀wé fipò sílẹ̀. Yàtọ̀ sí alága ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP tó kọ́kọ́ lahùn lórí àìlera gómìnà Akeredolu, ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP náà tún ti sọ̀rọ̀ tako bí àwọn ẹbí àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ gómìnà Rotimi Akeredolu tìpínlẹ̀ Ondo táwọn èèyàn mọ̀ sí Àkẹ́tì ṣe ń gbé e pamọ́ tí wọ́n sì tún kọ̀ láti jẹ́ káwọn aráàlú mọ ipò tí ìlera rẹ̀ wà lọ́wọ́lọ́wọ́. Akọ̀wé ìròyìn fún ẹgbẹ́ ọ̀hún nípínlẹ̀ Ondo, Kennedy Ìkọ̀tún-Pèrètè, nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 3 oṣù kẹfà yìí ní níṣe làwọn ọmọ iṣẹ́ Àkẹ́tì ń sá pamọ́ sẹ́yìn ìka kan, bẹ́ẹ̀ ni kò dàbí ẹni pé wọ́n mọ iṣẹ́ wọn níṣẹ́ rárá, pẹ̀lú ọwọ́ tí wọ́n fi mú ọ̀rọ̀ ìròyìn ipò àìlera tí ọ̀gá wọn wà náà. Ó ní dípò tí wọn bá fi sojú abẹ níkò lórí ibi tí ọ̀gá wọn wà tàbí kí wọ́n ṣètò bí wọn yóò ṣe báwọn èèyàn rẹ̀ sọ̀rọ̀, níṣe ni gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ lẹ́nu tún ń dákún ìpayà àwọn aráàlú lẹ́yìn tí àṣírí àìlera Akeredolu ti tú síta látọwọ́ ìwé ìròyìn ayélujára Sahara Reporters. Ó ní òun rò pé etí àwọn náà kò di sí gbogbo ọ̀rọ̀ ìsọkúsọ tí wọ́n ń sọ sí aṣáájú lẹ́yìn tó kọ̀ láti wọṣẹ́ padà látìgbà tó lóun ti lọ fún ààyè ìsinmi lẹ́nu iṣẹ́ láti inú oṣù kẹta ọdún 2023 táwọn èèyàn kò sì tún rí i kó yọjú síbi tí wọ́n ti ṣèbúra wọlé fún olóyè Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ tuntun orílẹ̀-èdè yìí l'Àbújá. Kàkà káwọn ọmọọṣẹ́ Àkẹ́tì sọ̀rọ̀, fídíò àtijọ́ kan níbi tí gómìnà ọ̀hún ti ń jó tó sì tún kọrin yìí ni wọ́n ń pín káàkiri orí ẹ̀rọ ayélujára. Lálẹ́ ọjọ́ tí wọ́n ń ṣèfilọ́lẹ̀ àwọn aṣòfin tuntun, ó ní ohun tí àwọn èèyàn ń gbọ́ ní bí àwọn ọmọ ìlú Ọ̀wọ̀ kan èyí tí ọmọ gómìnà Babájídé kó jọ ṣe gbìyànjú àti yan ọmọ Ọ̀wọ̀ míì gẹ́gẹ́ bí abẹnugan ilé kí wọ́n lè láǹfààní láti yọ igbákejì gómìnà Honorable Lucky Orímisan Ayédatiwa. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló fẹ́rẹ̀ dárúkèrúdò sílẹ̀ láàrin ìlú káwọn aṣòfin tó ṣẹ̀ṣẹ̀ yan ẹni tó wù wọ́n bí abẹnugan wọn tó sì jẹ́ ẹni tó wá láti ẹkùn àárín gbùngbùn ìpínlẹ̀ Ondo. Ó ní lóòótọ́ o, kò sẹ́ni tí kò lè ṣàìsàn gẹ́gẹ́ bí èèyàn àti gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, ṣùgbọ́n ohun tí kò bójúmu rárá ni kí gómìnà máa fi ipò tí àìlera rẹ̀ wà pamọ́ fáwọn aráàlú nítorí àwọn ni wọ́n gbà á síṣẹ́, bẹ́ẹ̀ ni owó wọn ló fi ń tọ́jú ara rẹ̀. Kennedy ní àsìkò ti tó fáwọn ọmọlẹ́yìn Àkẹ́tì láti jáde wá ṣàlàyé fáwọn aráàlú ibi tí wọ́n gbé arákùnrin pamọ́ sí, nítorí Akeredolu gan wà lára àwọn tó ń gba iwájú tí wọ́n ń gbẹ̀yìn lásìkò tí ara olóògbé Musa Yar'Adua kò yá lọ́dún 2010. Ó ní ohun tó yẹ kó ṣe ni pé kó gbé ìjọba fún igbákejì rẹ̀ kó máa bá iṣẹ́ ìlú lọ ní ìbámu pẹ̀lú òfin Nàìjíríà ti ọdún 1999. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.